sọ pé ọgbọ́n wo la lè dá, kí la lè ṣe sí nǹkan yẹn. Mo wá ní òkè Olúgbòhun báyìí olóhùn ti ní, Olúgbòhun báyìí olóhùn ti ní, Olúgbòhun báyìí olóhùn ti ní, Ajarigidi ló kù. Ẹ̀yà gbìyànjú Ajarigidi, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ tó bá tí mo gbé Olúgbòhun yẹn ránṣẹ́ tó gbà tó ọ̀pá ni kì í ṣe pé bóyá yóò wà nínú òwò tàbí kan, ọ̀pá ni. Ìjọ́ kẹta mi ní sọ nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ó padà sẹ́nu iṣẹ́ yẹn. Ṣé ẹ rí Olúgbòhun, ẹni tó bá ní Olúgbòhun tó bá dáa lọ́wọ́, ò nídìí láti sọ pé bóyá o fẹ́ máa ṣe iṣẹ́ kan tàbí kan mọ́. Tó bá parí iṣẹ́ tó jẹ́ òògùn gan, gbé síwájú ẹ̀. Olúgbòhun ó kó gbogbo nǹkan tán pátápátá. Ilé àṣẹ tó ń pè ní ilé àṣẹ, kí ló wà níbẹ̀? Olúgbòhun ni. Kí ló wà níbi ilé mọ́lẹ̀ tí wọ́n ń tọrọ kan bẹ̀ tó ń dáhùn? Olúgbòhun ni. Olúgbòhun tó dájú ó wà níbẹ̀, kì í ṣe gbogbo ẹ̀ ní mọ́lẹ̀ gan. Olúgbòhun ní mọ́lẹ̀ tó wà níbẹ̀, tó wà níbi ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run ó gbàdúrà wa. Ó ti gbìyànjú oríṣiríṣi Olúgbòhun tí ò ṣiṣẹ́. Àìmọye Olúgbòhun lóòótọ́ téèyàn ti gbìyànjú tí ò ṣiṣẹ́. Ṣùgbọ́n jẹ́ kí n sọ, àwa tá a jókòó sí díẹ̀ gan tá à ń ṣe, èèyàn gbìyànjú oríṣi 4 5 o. Kéèyàn tó sa àwọn kan sọ́tọ̀ pé eléyìí ọ̀nà ni, eléyìí ọ̀nà ni, eléyìí ọ̀nà ni, bẹ́lẹ̀ ṣe ń ṣiṣẹ́ ni, bẹ́lẹ̀ ṣe ń ṣiṣẹ́ ni, bẹ́lẹ̀ ṣe ń ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n Olúgbòhun Ajarigidi, jẹ́ kí n sọ fún ọ, sórí ọ̀pá táwọn àgbàlagbà wọn ń mú káàkiri o, má fojú di o, má fi ojú di o. N tó kó sínú ó kọjá bẹ́ẹ̀ o. Lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀pá yẹn, n tó kó sínú ó kọjá bẹ́ẹ̀ o. Olúgbòhun Ajarigidi, kí lẹ́ bá mi wá? Ẹ tọ́jú ọ̀pá tán bá fi wọn òkú, tó kù bá ti kú sílẹ̀ báyìí, ọ̀pá yẹn, so wọ́n á fi òun wọn bó ṣe gùn tó. Ẹ ló sà, ẹ má bínú, máa pè yín padà. So ọ̀pá tí wọ́n fi wọn òkú tí ó kú sílẹ̀, wọ́n á fọ̀pá yẹn sílẹ̀ bẹ́ẹ̀, wọ́n á fi wọn bó ṣe ga tó. Láti máa gé díẹ̀. Èèyàn lè gé sọ́nà 7, èèyàn lè gé sọ́nà 6, bí èèyàn bá ṣe fẹ́ kí kinní yẹn gùn tó ni. Tẹ́ bá ti wá ọ̀pá yẹn, aṣọ tí wọ́n ta sára àrókò àbí ìtàn ta sójú ọ̀nà ilé òòṣà, tẹ́ ti mọ̀, aṣọ tó máa ń ta sí ojú ọ̀nà ilé òòṣà yẹn tàbí ilé ìtàn ta sára àrókò, egbò àkéréjù pọ́n, egbò làkọ̀sìn, ìfun ìjàpá, ọ̀gá mẹ́ta, egbò ọgbọ́, egbò akẹsẹ, iyẹ̀pẹ̀ ilé òòṣà tí gbogbo ìlú bá ń bọ, iyẹ̀pẹ̀ olódò tí gbogbo ìlú ń pọn, iyẹ̀pẹ̀ ọlọ́jà tí gbogbo ìlú ń ná, iyẹ̀pẹ̀ ajá tó jìn, àfòmọ́ ọ̀pẹ, ajá tó ya dìgbòlugi, òbú òtó yọ̀, òjì ọ̀rọ̀, ọṣẹ dúdú, àkùkọ dìyẹ, ìyẹ́ agbe 41, ìyẹ́ àlùkò 41. Iṣẹ́ yìí ẹ bá ti kó gbogbo ẹ̀ jọ, aṣọ yìí ẹ máa tẹ̀ sílẹ̀, ẹ máa gún gbogbo àwọn nǹkan yòókù, yẹn ẹ máa gún. Tẹ́ bá ti gún, ẹ̀ ní gún àkùkọ dìyẹ mọ́ o. Tẹ́ bá ti gún àwọn kinní yìí, ẹ gún pọ̀ dáadáa. Tẹ́ bá ti gún pọ̀, ẹ pò lọ́ṣẹ, ẹ wá òjì ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni o, òjì ẹ̀ òun lẹ́ fi po ọṣẹ yìí. Tẹ́ bá ti pò ó dáadáa tán, ẹ wá mú ọ̀pá tí ẹ gé yìí, ẹ lẹ ọṣẹ yẹn, ẹ lẹ̀ mọ́ lára. Tẹ́ bá ti lẹ̀ mọ́ lára, aṣọ tí ẹ mú ní igbó kinní yìí, ẹ gbé ọ̀pá tẹ́ lẹ ọṣẹ dúdú mọ́ lára, ẹ gbé sínú ẹ̀, ẹ ta lókè, ẹ ta nsàlẹ̀. Tẹ́ bá ti ta lókè, tẹ́ ta nsàlẹ̀, so ẹ lọ sínú igbó, inú igbó. Tẹ́ bá ti dé inú igbó, ẹ gbẹ́lẹ̀. Tẹ́ bá ti gbẹ́lẹ̀, ṣé rí aṣọ yìí, ẹ lọ òbú òtó yọ̀ dáadáa, ẹ fi pa gbogbo ara aṣọ yẹn. Tẹ́ bá ti fi pa, tẹ́ bá ti gbẹ́lẹ̀, ẹ fi ọ̀pá yìí sínú ẹ̀. Ajá dìgbòlugi yẹn, ẹ bẹ́ bí ìgbà tán bá fẹ́ fi bọ Ògún, tán bá ti bẹ ẹ̀jẹ̀ rẹ̀, ẹ jẹ́ kó rẹ aṣọ yẹn, ẹ dàlé orí kinní yẹn nínú sàárè yẹn. Tẹ́ bá ti dàlé, ẹ wá bò ó. Tẹ́ bá ti bò ó, tó bá dijọ́ kẹta, ẹ lọ fi àkùkọ dìyẹ wú. Tẹ́ bá ti fi wú, tẹ́ mú délé,
kẹ́ ẹ tó sọ̀rọ̀ síyàn òun lẹ́ lọ wú kinní yìí o. Ọ̀pá yẹn ẹ rọra fà yọ tẹ́ẹ́rẹ́, ẹ lọ fún àwọn tán rán tán máa ń ṣe design sí ara kinní kan bá yín ṣe. Iṣẹ́ tí mo fi sílẹ̀ olúwo tí wọ́n fún mi ní iṣẹ́ yìí níbi láti tó bí ogún ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn. Bí ajá bá ń gbó, ó ní tẹ́ bá fẹ́ dán wò, tí ajá bá ń gbó, tí ajá yìí ń gbó tàbí ẹran kan ló wá kẹ́ ẹ̀ nà sí báyìí pé ó yá, á padà. Olúgbòhùn ni o, Olúgbòhùn Ajarigidi. Tẹ́ bá fẹ́ lọ wú kinní yìí, kí lẹ sọ níjọ́ tẹ́ bá fẹ́ lọ wú? Ẹ má sọ pé mo yára sáré fi sílẹ̀ pàápàá torí pé mò ń ṣe nǹkan lọ́wọ́. Mi ì dẹ̀ fẹ́ kí mo dẹ̀ ti wù mí àtàná mo ti fẹ́ fi sílẹ̀. Ẹ ní Ajarigidi o, Ajarigidi lolúgbòhùn ayé, Ajarigidi náà lolúgbòhùn òde ọ̀run. Ohun tẹ́wì ayé bá wí ni ẹ̀wí ọ̀run ni ẹ̀gbà ọ̀run gbà. Bókù bá kú, alápá arapá, ẹlẹ́sẹ̀ àrẹsẹ̀, oníkèké ayọ̀ kéke, Ajarigidi tí ń gbóhùn agbéregbó, Ajarigidi tí ń gbóhùn àlùkò rọ̀ṣà, Ajarigidi o, ó yá dìde kó máa bá mi ká lọ. Àṣẹ igba arúnmọlẹ̀ tẹ́lẹ̀dùmarè fi fún ọ ni mo wá gbà. Ajarigidi gbóhùn mi. Bẹ́ẹ̀ kò ju gbólóhùn yẹn lọ lẹ́ẹ̀ fi pè é, lẹ́ẹ̀ fi wú wálé. Ọmọ ìyá mi, àṣírí tó ju àṣírí lọ ni mo tọ́jú ẹ̀ pamọ́ ni o. Lóòótọ́ mo fi sílẹ̀ ṣùgbọ́n mo tọ́jú ẹ̀ pamọ́ nítorí ọjọ́ iwájú mi. Oríṣiríṣi olúgbòhùn ló ti lò, kò ṣe tọ́jú eléyìí. Eléyìí á gbé olúgbòhùn tó ti nínú ilé tí òṣìṣẹ́ olú eléyìí á gbé ṣiṣẹ́. Eléyìí yóò gbé olúgbòhùn tó ti nínú ilé tí òṣìṣẹ́, eléyìí yóò gbé ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Wòlíì àwọn tó ń dálejò lóhùn ni ó wù mí láti jẹ́ kí wọ́n gbìyànjú olúgbòhùn yìí o. Ẹ mọ́ lò nílòkulò tó wá fi bá tèèyàn jẹ́, wọ́n ò bá tọmọ tiẹ̀ náà jẹ́. Bí mo kàn fẹ́ kó o mọ̀ nìyẹn. O lágbára láti bá tèèyàn jẹ́ lónìí, ẹlòmíràn ó lágbára láti bá tọmọ tiẹ̀ jẹ́ lọ́la o. Má gbàgbé o, gbogbo ohun tó o bá ṣe, o ṣe pamọ́ ni o. Wàláì o gbìn pamọ́ ni, yóò padà wò. Tí wọn ò bá ká, àwọn ọmọ ẹ̀ ó ká. Rò ó kó o tó ṣe kà, kó o rò dáadáa kó o tó ṣe ìkà. Tún rò dáadáa kó o tó ṣe kà. Ṣùgbọ́n tó wà kó o bímọ, o bí nǹkan kan, o sì lẹ́bí ọ̀ lára, kò sí wàhálà. Múra sí i. Alijazam lisan ila lisan, ọ pàdé ẹ̀ ní ọjọ́ kan. Ó pàdé ẹ̀ lọ́jọ́ kan. Mo filẹ̀ torí kó má bàa parun. Níbi tí mo ti gbà, bàbá náà ti lọ. Wọ́n fẹ́ lòmíì, wọ́n fẹ́ lòmíì mi ìmọ̀ ṣùgbọ́n wọ́n fún èmi. Bẹ́ẹ̀ ni wọ́n fún èmi, wọ́n sì dánwò lójú mi tí mo rí pé iṣẹ́ ni nígbà tí wọ́n fún mi lọ́hùn. So ó nídìí tí mo ṣe padà fi sílẹ̀. Mo tọ́jú ẹ̀ pamọ́ ni o nítorí pé mo túlé kan mo ní Olúgbòhùn Ajarigidi tí mo ti ń wá tipẹ́tipẹ́. So bí mo sì jẹ́ ni Ọlọ́run á gbà fún wa. 070 83 90 7513 WhatsApp nìkan ni. 080 61 40 8254 òun ni nọ́mbà tí ẹ lè pè wá sí. Tẹ́ ẹ bá ní ìbéèrè, ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp mi ni ẹ dákun. Torí pé sẹ́mọ̀ ìyẹn lè máa ṣe nǹkan lọ́wọ́, ìdáhùn wa ó lè mọ́ tẹ̀yìn lọ́rùn. Ṣùgbọ́n tẹ́ bá mẹ́sẹ̀gì wá ní WhatsApp, tá bá ti rí mẹ́sẹ̀gì yín, á reply yín. Bẹ́ẹ̀ ni. So ẹ mẹ́sẹ̀gì wá ní WhatsApp ni tẹ́ bá ní ìbéèrè. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi, aláṣẹ àti olùdarí ọmọ GS TV. Aláṣẹ àti olùdarí ọmọ GS AGBA and Cosmetics Production. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ̀yin tẹ́ ń bi mí léèrè pé ewé wo ló ń jẹ́ ewé ọ̀gẹ̀gẹ̀, ẹ bá lọ sọ́dọ̀ àwọn elékulẹ̀já ẹ rí. Àwọn ewé kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn ò rí. Orúkọ ló yàtọ̀, kò sí eléyìí tí ẹ lè rí nínú gbogbo àwọn nǹkan tí a fi sílẹ̀. Ṣé rí àwọn igi tán fi wọ́n kinní yìí, a máa ń ṣe tá a máa ń wà, tá a gé, tá a kó pamọ́, ó máa ń wà. Kò ní nǹkan kan nínú ẹ dákun o. So kò jù bẹ́ẹ̀ lọ, Ọlọ́run ó gbàdúrà wa.